ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. Àkọ́kọ́ Alaafin fìyàn jẹ Eze Ndigbo of South West ẹni tó fi jẹ Eze Ndigbo Èkó ní gbé Ọ̀jọ́ Alábà náà lọ́dẹ̀ ti fi jẹ Eze Ndigbo alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ṣé gbàgbé àáfàá tó bú bàbá Alágọ̀ Ọ̀já ó ní gut láti wọ DM mi wá láti wá sọ̀rọ̀ international number ló fi bá mi sọ̀rọ̀ bóyá ti Canada ni bóyá ti America ni I don't know so ti kú onílé ni àbọ̀ kan ń lò ó oríṣiríṣi àwọn èèyàn ló máa ń lo international number àwọn ọmọ tó ń ṣe yahoo náà máa ń lò wọ́n sì wà Nàìjíríà wọ́n sì máa lo number America lo number UK so a sọ lórí tiẹ̀ a play voice note tiẹ̀ a reflect lórí ẹ̀ ó possible kó náà ó wò pé bóyá mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ àbí mi ní sọ̀rọ̀ nípa ẹ̀ torí n tó sọ fúnlẹ́sì eléebele okay so having said that ṣé wàhálà lásọ wípé ó ń wo Aláàfin ṣe ni àbí wo Eze Ndigbo of South West mi ò gbọ́ rí pé èèyàn kan lè fìyàn joyè tó máa cover South West bí ìgbà téèyàn ń fẹ́ràn bí ìgbà téèyàn ń wájà bí ìgbà téèyàn like controversy bí ìgbà téèyàn sáà ń fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ló kọ́kọ́ gbé news ọ̀hún ẹ̀já kọ́kọ́ ṣe báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré retí ẹ̀yin èèyàn mi díẹ̀ ẹ jẹ́ kí n sáré retí ẹ̀yin èèyàn mi díẹ̀ ẹ bá ń share program yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi share program yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé so káwọn èèyàn díẹ̀ ó wọlé ká tó sọ̀rọ̀ ká tó wọnú ọ̀rọ̀ gan sàn-sàn kọ́rọ̀ wọ́n má jẹ́ adẹ́bù bẹ́ẹ̀ ṣe wọlé ẹ mọ́ bá mi share program yẹn mọ́ ń bẹ̀ yín ni o mi ò tó yín pàṣẹ fún o wà máì ìfẹ́ kọ́ là ń tà ní ẹ̀mú Jọládé ìfẹ́ mi lẹ́ni tẹ́ fi ń wà and I will never take it for granted. So bẹ́ẹ̀ bá ṣe wá ń wọlé òun ẹ bá ń share program yẹn mi ò ní wáyé tì sá mi ò ní wáyé tì mà lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní wọ̀rọ̀ yín Àkàndá ọ̀rọ̀ Awikoko ló kọ́ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ bákan náà kí n máa sọ fún pé bẹ́ẹ̀ bá ti ń kó níbí ẹ lọ́ mọ́ bá mi darapọ̀ mọ́ Onídèmọdè GSTV níbi dẹ́tí láǹfààní àti máa wo Onídèmọdè game show pẹ̀lú àwọn erémọdé tá a máa ń ṣe láyé àtijọ́ so Onídèmọdè níbi táwọn èèyàn ti mọ láǹfààní láti fi ẹ̀bùn ṣe ìfàjẹ́ nígbàkigbà tí wọ́n bá ń darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀hún wọ́n máa join wa so ẹ bá mi share program yẹn jọ
ẹ bá mi share 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 ẹ bá mi share. mi ní wá ń tì o ẹ ní wá mi tì o a ní wára wa tì o lágbára Ọlọ́run ìbànújẹ́ ò sì ní kàn wá kò ní kàn wá kò ní kẹbi ìwà ẹni tí ó kàn wọ́n kò ní kàn wọ́n. So like I said mo ní ọ̀rọ̀ méjì ńlá fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́ nú ọ̀rọ̀ tá a fẹ́ sọ òun náà ni ọ̀rọ̀ Aláàfin fi Eze Ndigbo of Southwest ti jẹ́. Naturally ọ̀dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ mo ti kọ́kọ́ ríròyìn yẹn sóòótọ́ ni sírọ́ ni because àwọn picture tán yà ń bẹ̀ gan kò sharp kò clear. Mo wá ní jẹ́ ń wádìí tèmi náà ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Mo wá rí i pé lóòótọ́ àti lódodo ló rí bẹ́ẹ̀ torí pé àwọn ìwé ìròyìn kan ti gbé. Kódà ó kọ tó bá wù ni là á jẹ́ lẹ́yìn odi ń tó bá wù ni là á pèrè ẹni. Bákan náà ṣe é gbàgbé pé àfáà tó sọ̀kù ọ̀rọ̀ sí bàbá wa Alágọ̀ Ọ̀já ó ní audacity láti wọ DM mi wá. Ọ̀rẹ́ ìpá náà àná lọ́kọ́ send message ó lóun fẹ́ sọ̀rọ̀ mọ́ wá ní kó go ahead but time yẹn òru ni so èmi ti fẹ́ sùn tèmi mo pa dátà mi mo sùn mo mọ̀ wípé màá padà bá láàárọ̀ yìí so láàárọ̀ yìí tí mo máa jí tí mo máa yẹ̀ wò mo rí i pé ó ti sọ̀rọ̀ á sọ̀rọ̀ nípa nǹkan tó sọ ìwọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi pín program yẹn mọ̀ ń bẹ̀ẹ́ ni ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share ẹ̀. ẹ dákun n ò fi ṣe tọ̀yájú o n sì fi ṣe tìgbéraga o mọ̀ ń bẹ̀ẹ́ ni o ẹ̀bẹ̀ lásán ni mo lè bá yín torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tẹ́lẹ̀ rí ká tó sọ wọ́n ti bá wa share ẹ̀ àwa kọ́ là ń kọ́ wọn. So because akọrin ìlélégbè bí ẹni tí ń jó àsán kan ìlú ni bẹ́ẹ̀ yóò bá sí ń bẹ̀ kò sí bá ti ṣe. So ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ ẹ sì kú àtàárọ̀ lónìí sáà ti rájé jẹun ní gbogbo ìgbà la máa rájé jẹun. So mo kí n káàbọ̀ kí n má gbà àkókò yín ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré béèrè lọ́wọ́ ẹ̀yin bàbá àti màmá àtẹ̀yin ẹ̀gbọ́n mi orí kò wọ́pọ̀ kí n tó rí àbúrò mi lórí ìkànnì tá a wà yìí. God bless you sir, God bless you ma. Kò wọ́pọ̀ kí n tó rí àbúrò mi lórí ìkànnì tá a wà yìí. Àwọn àbúrò mi máa wà lórí TikTok, àwọn èèyàn gidi wà lórí TikTok, ẹ má sì mí gbọ́ o. So kí n kọ́kọ́ béèrè wípé ṣé ẹ ti bá mi lọ sí Awikoko GSTV àbí Onídèmọdè GSTV Onídèmọdè GSTV ṣé ẹ ti bá mi lọ síbẹ̀? Ṣé ẹ ti bá mi subscribe síbẹ̀? Ṣé ẹ ti ń bá mi wo Onídèmọdè? Àwọn èèyàn kan ní kété tí mo ti sọ lánàá òun náà ni wọ́n ti lọ sórí channel yẹn tán ti ń bá mi subscribe síbẹ̀. Olóyè Telecom God bless you sir. Olóyè Telecom God bless you sir. Mi ní wáyé tì sir. So àwọn èèyàn amaze mi lánàá kù sẹ́ni mo rí iṣẹ́ yá báwọn èèyàn bá ṣe ẹ jẹ́ ká kí wọn pé wọ́n ṣe. So wọ́n wọ channel yẹn wọ́n dẹ̀ subscribe sí. As far as I'm concerned lẹ́nu moment yẹn lásán àwọn tí wọ́n subscribe síbẹ̀ wọ́n á fẹ́ tó 200 ṣùgbọ́n ó tún kù níbọn ró 5034 ní subscriber tí mo ní ń bẹ̀ mo fẹ́ kó gbéra ẹ̀yin náà lẹ lè ṣe
and again láti encourage mi fún program onídèmọdè àti ojú òṣùpá tí mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ méjèèjì mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni so tẹ́ bá ṣe kóríyá fún mi yóò wù mí púpọ̀ jù torí mi ṣe nítorí èèyàn méjì torí èdè àti àṣà wa torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa torí fún ìgbádùn tẹ̀yin náà ni ẹ̀yin náà lè kópa lórí onídèmọdè ẹ lọ sí wẹ́bsáìtì wa onídèmọdègameshow.com onídèmọdègameshow.com ẹ fíìlì fọ́ọ̀mù tó wà ń bẹ̀ yóò fún mi ní sign láti mọ̀ pé ẹ fẹ́ wá then I book appointment pẹ̀lú yín ibi tá a ti máa ṣe program now pápápá ẹ jẹ́ ká lọ mo ní Aláàfin fìyàn joyè Eze Indigbo of South West ẹ má jẹ́ kí n gba táìmì yín rárá pápápá kí n sáré sọ nǹkan tí mo fẹ́ sọ ká dẹ̀ sáré kó ń bẹ̀ bàbá fẹ́ reflect lé lórí ká reflect lé lórí pápápá now ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé báwọn ọmọ Ọ̀yọ́ ṣe gbé báwọn ọmọ Ọ̀yọ́ ṣe gbé ìkan lélẹ̀ breaking ok ìkan lélẹ̀ ó ní breaking Aláàfin Ọ̀yọ́ crowns Eze Tochukwu Anasike as Eze Indigbo gburugburu of the old Southwest. Tẹ́ bá wò dáadáa ó kọ tí mo ń wò ń bí ó fẹ́ jọ orúkọ ẹni tó fẹ́ jẹ máàna ọmọ Yíbò tó fẹ́ joyè ní Èkó ńgbà náà tó ní kán àwọn fẹ́ kọ́ palace $1 billion tí gọ́ọ̀mẹ̀ntì invite ẹ̀ tó deny ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́ orúkọ yẹn fẹ́ similar sí. So à ń pariwo pé ẹ̀yà Ìgbò wọ́n fẹ́ gbèkó wọ́n fẹ́ gbà pínlẹ̀ Ògùn wọ́n ti dominate ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ta family house wa fún wọn tán wọ́n fẹ́ àwọn ọmọ wa kí wọ́n lè dominate àárín wa lọ́jọ́ iwájú kò wá ní yà wá lẹ́nu pé àwọn ọba aládé wa ń fi ẹ̀yà Ìgbò joyè wọ́n fi Haúsá Fúlàní joyè bó bá ti wo ni là á ṣèmọ̀lẹ́ ẹni mi kàn ní kí n mú wá sí notice yẹn ni tó bá jẹ́ ti South West nìkan náà ni mi ò mọ̀ bóyá ọba kan lágbára láti fi yàn joyè of South West well àwọn èèyàn kan tó máa jẹ́ kán interpret ẹ̀ bẹ́ẹ̀ ni pé ńgbà tán ti ń sọ wípé kíníkan of Yorùbá land kíníkan of Yorùbá land Aláàfin ló lẹ́tọ̀ọ́ láti fi yàn jẹ́ kíníkan of Yorùbá land wọ́n ti believe pé Yorùbá land ti cover gbogbo South West bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ welcome sir. I have honestly decided that I will no longer take any news coming from the Alaafin's palace seriously. Okay. Ìkànnì àwọn ọmọ káàrọ̀ òjìrè lélẹ́yìí. At this point, the palace appears to be more theatrical than royal because Alaafin ti fẹ́ sọra rẹ̀ di comedian. I intentionally use that language torí mo tún dé orí social media lónìí ẹkún gbọ̀n mi ìbànújẹ́ mú mi nígbà tí péèjì Ọ̀yọ́ diary legacy àbí Ọ̀yọ́ legacy diary tó bá ń sọ wípé tó bá ń pòsì pé Ọọ̀ni ti Ifẹ̀ ó full báwo ló ṣe máa rí lára tí náà. So now but I must confess this particular report truly made me laugh. A king who currently cannot even crown kings within his own Ọ̀yọ́ kingdom. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Aláàfin ò lè fi ọba jẹ nínú Ọ̀yọ́ ńbẹ̀. Ṣèyí Mákindé ló ẹ̀sẹ̀ wá fọba jẹ ńbẹ̀. Ńgbà t'Aláàfin ọ̀mẹ̀tọ́ ẹ̀ Aláàfin wá ń fi Eze Indigbo jẹ láti níyàyé Èkó. Tọ́ba Akíolú bá tún wá bínú tó bá sọ̀rọ̀ táwọn ọmọ Èkó bá bínú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ tún sọ wípé àwọn náà wọ́n tún dojú sọ Aláàfin Ọ̀yọ́. Ẹ̀já béèrè pé kí ni value tẹ́ni tó jẹ́ Eze Indigbo yìí tó mú wá sílùú Ọ̀yọ́ kí ló ṣe fúnlẹ̀ káàárọ̀ òjíire tó fi dìsáàfù oyè kí ni antecedent ẹ̀. Ọ̀dà of Ọ̀yọ́ kingdom has suddenly found the authority to crown an Eze for the whole Southwest. That is truly impressive. The expansion of jurisdiction is remarkable.
Perhaps the next announcement will be that the palace has started appointing monarchs for West Africa as well. At this rate, the palace should simply inform us whether we are watching royal administration or a stage play, so we know how seriously to take the announcement coming from there, because honestly, this one deserves a standing ovation for pure comedy. Màá wá sọ reason t'Alaafin fi ṣe gbogbo nǹkan t'Alaafin ṣe yìí, owó ọ̀nìrìṣà ni, because àwọn ọba kan ni wọ́n kóra wọn jọ. Ṣé gbogbo ilẹ̀ Áfíríkà ní ká pé wọ́n pera wọn ní àpapọ̀ ọba Yorùbá in Africa, diaspora. Mò ń bọ̀ lórí eléyìí o, kí wọ́n fọ̀ ní jẹ nǹkan kan. Ẹja parí ilé ìta ń bá bọ̀ yìí. So now, bọ́ bá jẹ́lẹ̀ bòmíì ló ti ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ti jáde, báyìí làwọn ṣe rí, báyìí làwọn ò ṣe rí, wọ́n ó ti máa gbé ebú. Ọ̀yọ́ lélẹ̀ ti jáde, Ọ̀yọ́ Legacy Diary ló post ẹ̀, promoting Yoruba and Igbo relationship as great king of Yoruba race. Alaafin of Ọ̀yọ́ crowns Eze Tochukwu Anasike as Eze Ndigbo of the whole Southwest. Eléyìí ló jáde láti Ọ̀yọ́ Aláàfin Òjò pa Sẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà tí wọ́n jẹ́ àlejò fún àgọ́ Ọ̀já, ká máa fi kún bẹ́ẹ̀. So now, from time immemorial, Alaafin of Ọ̀yọ́ have inherent power to give crowns to subordinate kings, and also reserved exclusive rights to confer chieftaincy that covers the whole of Yoruba land. Nbi tí wọ́n ti fẹnu kò léyìn lórí, bóyá tó bá tásìkò, bó bá dójú sísú fùrọ́là. Yoruba land, although some individuals like the Ooni of Ife tried to usurp the power and rights after the death of late Alaafin Adeyemi, but were recently put on check and balanced by current Alaafin of Ọ̀yọ́, His Imperial Majesty Oba Akeem Owode, to protect and promote the heritage and legacies passed down from generations. The recent crowning Eze Tochukwu establishes a very important Yoruba way of life, in the sense that Yoruba are loving, supportive, and welcoming people who accommodate all and sundry. Original Yoruba men and women are always supportive and promote unity with other tribes. Whenever you see anybody getting angry or criticizing the unity and harmonious Yoruba-Igbo relationship like this, be sure they are not original Yoruba but impositors. Congratulations to the new Eze Ndigbo of Southwest, Eze Tochukwu Anasike. May your reign be fruitful and fulfilling. Oya Mario Igbo kwenu. Ṣé ti gbọ́dọ̀ báyìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire? Ẹ̀yin tẹ́ bá dàbí mi tara nǹkan ń pé ẹ̀yà Ìgbò ti fẹ́ gba gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire tán. Lóòótọ́ wọn ò fọ́ sí wa. Táwa ń pera wa sákìyèsí pé gbogbo ẹ̀yin tẹ́ ń talẹ̀ fún wọn, ojú yín máa tó bó, ẹ máa tó sunkún, ká sọ bẹ́ẹ̀ sàkàtà pàrátàgbà síntọ́, ẹ tó sunkún. Torí àwọn eléyìí kúkú ti sọ tẹ́lẹ̀ wípé àwọn ò lè dé tí odò, ọgbọ́n làwọn ò fi gbalẹ̀ bàbá yín lọ yín. Àwọn ti mọ̀ wípé báwọn bá ti fowó tì í lójú ẹ̀ tà, nǹkan méjì náà lẹ́sì fowó ọ̀hún ṣe, ẹ fi mutí, ẹ fi gbóbìnrin. Ṣé kò tí wàá máa rí bẹ́ẹ̀? Eze Ndigbo of Southwest, ṣé ẹ ti gbọ́ rí? Ta ló fìyàn jẹ rí? Ọ̀dà níwùsì ọ̀hún tí mo wá rí gangan lélẹ́yìí. Alaafin of Ọ̀yọ́ crown Eze Tochukwu Anasike as Eze Ndigbo Gburugburu in Southwest. The Eze Ndigbo Gburugburu in Southwest has finally emerged following the crowning and recognition of Eze Ndigbo of Ojo Central in Lagos. Ojo Central in Lagos.
Eze Ndigbo tí wọ́n jẹ kì í ṣe láàrin ìgboro Ọ̀yọ́ ní ń gbé o, kò sí ní jàbàtà, kò sí lówódé, kò ní business lọ́yọ̀ọ́ tó ń promote Ọ̀yọ́, kò ní business lọ́yọ̀ọ́ tó ń promote economy Ọ̀yọ́, kò ní business lọ́yọ̀ọ́ tó ọmọ Ọ̀yọ́ ń jàǹfààní ẹ̀. Ọjọ́ alábàlẹ̀ ẹlẹ́ni tí ń ṣe business. Maybe brother wa ní kúnkúṣì lọ́wọ́, bàbá as well àwọn náà nídìí nǹkan kan láti lòpọ̀ lórí ọba, láti lòpọ̀ ọlá lórí ọba, so wọ́n wá ṣe ní ẹni orí ọba lọ. Màbí bẹ́ẹ̀ nìkan bá ṣe bákan, bẹ́ẹ̀ nìkan bá gbọ́ tó èmi ló gbòsì kájọ mọ́ ọ bá jẹ gbé ṣàjẹ ló láyé ẹ jẹ́ kájọ mọ́ kọ́ o má ìwé ṣàjẹ ló láyé ẹ jẹ́ kájọ mọ́ kọ́ o. Barrister nu by the conferment, Eze Anasike is now the leader of Ndi-Eze in the southwest, and other Ndi-Eze are under him, and he will be superintending the affairs of Ndigbo in southwest as the royal father. Ṣẹ̀rípa Alaafin fìtàn balẹ̀, Ṣẹ̀rípa Ọ̀yọ́ fìtàn balẹ̀. Wọ́n ti jẹ ọba fún àwọn Eze Ndigbo ní gbogbo southwest. Ó máa ní control over gbogbo Eze Ndigbo tó ti wà káàkiri, bóyá state kọ̀ọ̀kan ni, bóyá local government kọ̀ọ̀kan ni, òun ló kù tí ó máa pàṣẹ lórí wọn. So Eze Ndigbo wọn yìí tó jẹ́ yìí ó ní Ọọ̀ni ti àwọn Yíbò. Torógún ọdún ni 30 ọdún ni Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ tí ló lórí gbogbo ọba aládé pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí, ní gbogbo southwest ní gbogbo Africa. So èèyàn ìbá jẹ́ Eze Ndigbo of Abuja, kéèyàn jẹ́ Eze Ndigbo of Nigeria, the whole Nigeria, kéèyàn jẹ́ Eze Ndigbo of Africa. Ẹni tó fi wọ́n joyè àtẹni tán fi joyè abẹ́ Ọọ̀ni ni wọ́n ṣe wà. So a lè sọ wípé igun àtẹ̀yìn ẹ̀. Yes. Okay. PM Express reports that Eze Anasike, who is also Eze Oazurume, was conferred with the title of Asiwaju Ndigbo Southwest, Eze Ndigbo Gburugburu, by Oba Owade, following his outstanding leadership qualities and compassion for humanity. Compassion wo ló ní fún humanity? Níbo ló ti ní? For humanity, the crowning and presentation of certificate was conducted at Oba Owade's palace and was attended by top Igbo stakeholders, including the BOT chairman of Ndi-Eze in diaspora, Eze Uche Dimgba Okpotemba, who represented Ndi-Eze and Ichi Azelem Njoku for the entire Ndigbo in southwest. Eze Anasike confirmed the development and accepted to lead Ndigbo in the southwest. ẹ̀yin èèyàn like ẹ̀rín o, n tí kankan délẹ̀ tẹ́ ti rẹ́rìn báyìí o, mi ò like ẹ o, ẹ má kó ẹ̀rín bá mi nísìn o. Okay, to lead Ndigbo in the southwest as Asiwaju Ndigbo in Yoruba land, he advised Ndigbo to eschew bitterness, rancor, and cooperate among themselves, for them to have peace so that the host communities will take them seriously and respect their opinions. He also explained that if there is peace and unity among Ndigbo, the Lagos state government will recognize and listen to Ndigbo, and Ndi-Eze will also be recognized by the government in Lagos state. Gómìnà Babájídé Sanwó-Olú wọ́n ti jẹ́ Eze Ndigbo wá látọ̀yọ́, ẹ recognize ẹ fún láàfin befitting ààfin, ẹ mú wọ sáwọn ọba Èkó tí ẹ máa ń ṣèpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ti wọn tán bá ń ṣe ẹ mú náà wọbẹ̀, òun náà ti dọba nu. Aláàfin Ọ̀yọ́, olórí ọba agbègbè Ọ̀yọ́ ló fi jẹ́. Wọ́n ṣe wá pé ní ti southwest ńláwọ̀ wá mọ̀ bóyá wọ́n lágbára lórí Èkó náà, kẹ́ bá wa béèrè lọ́wọ́ bàbá wa Akíolú olówó Èkó bí wọ́n ṣe fò gànà látọ̀yọ́ tí wọ́n fò Ìbàdàn tí wọ́n fò ìpínlẹ̀ Ògùn tí wọ́n wá fò lọ sí ìpínlẹ̀ Èkó tí wọ́n lọ ń fìyàn jẹ oyè of southwest.
God bless you Mr. Fẹ́mi Bánjọ mi ní wáyé tìsà God bless you sir tí wọ́n wá lọ fìyàn joyè ní yàyà Ọ̀jọ́ Alábà ó kúkú dáa so kí gómìnà pínlẹ̀ Èkó kẹ́ recognize wọn o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrè tẹ́ wà ń bí kẹ́ recognize èsè ń dìgbò wọn o tẹ́yìn náà bá fẹ́ jẹ tàdúgbò yín ẹ̀jẹ̀ èsè ń dìgbò ládùúgbò yín God bless you. Eze Tochukwu Anosike is the Eze in the Igbo Ojo local government and the Eze in the Eze in Ojo, which means his leadership covers Iba SCDA, Oto Awori SCDA, Ojo local government area, Lagos State, Nigeria. He is the reason all the Igbos in Ojo local government enjoy relative peace in the area. He loves his people and his kingship is highly supported by all the Igbos in the 3 local government area. Wọ́n ò kọ síbẹ̀ wípé he loves Yorùbá so much. Wọ́n ní he loves his people. Ó fẹ́ràn àwọn èèyàn rẹ̀. Ìran Yorùbá káàrọ̀ òjíire nìkan lẹ́yà tí máa ń gbé ẹ̀yà míì lérí. Kò sí ẹ̀yà tí máa ń gbé wa lórí ju ẹ̀yà wọn lọ. Yorùbá nìkan káàrọ̀ òjíire nìkan ni máa ń gbé ẹ̀yà míì lérí in the interest of peacemaking, in the interest of love, in the interest of harmony. Pé kán lè sọ pé àwọn kó yàn mọ́ra wọ́n mọ̀ tara lé tí wọ́n lọ́pọ̀ bọ́ bá wá dọ̀ wọ́n ò ní rí kúra padà mọ́. Now pápápá mo ní arákùnrin tó bú bàbá wa alágọ̀ Ọ̀já ọmọ ìwọ́dí ẹ̀mú mi wà ọmọ sọ̀rọ̀ mọ́ mọ̀rọ̀ rẹ̀ wá ń tèmi bọ́ bá ń wò mí ọmọ fẹ̀hónú hàn gidi gan mọ̀ ni ó ní mo bú òun ó ní mo ṣépè fóun nígbà tí mo ṣe program ó lóun ọ̀dẹ̀ fọwọ́ kan program mi rí pé báwo ni ó ní even gan òun mọ̀ wípé ọ̀tọ̀ níbi tí mo fì sí pé àjọ fì síbì kan náà pé pàpà síbẹ̀síbẹ̀ òun ò sọ̀rọ̀ sí mi rí òun ò bú mi rí báwo mo ṣe wá bú òun ìfẹ́ tó ń fẹ́ràn Aláàfin ló lè jẹ́ kó ń ṣe anything bó bá wá fẹ́ràn Aláàfin lọ́mọ fi ìbú ara bú àgbàlagbà so irú ìfẹ́ràn wo nìyẹn kí ló fẹ́ justify ẹ̀ ó sì pera rẹ̀ láàfáà irú àfáà wo wá nìyẹn ẹ̀já gbọ́rọ̀ tí ọ̀rẹ́ mi bá mi sọ ní kọ̀rọ̀ ṣùgbọ́n tèmi gbé wá sí gbangba. Okay, so máa wọ gbọ́ fídíò yẹn okay so máa bẹ̀rẹ̀ mi láwọn question tó pọ̀ ǹjẹ́ ẹni láyé tẹ́ni ti ṣó láì bí tẹ́ni yìí wà pé agbọ̀nrín ọ̀nà ọ̀dọ̀ àwọn báyìí ni mo wà ǹjẹ́ ẹni ṣe fídíò kan tí mo wá mú rí tí máa ń sọ̀rọ̀ ẹ̀ lórí bí ṣe máa ń wọ́pọ̀ ìwọ̀ yẹn ṣe máa ń bí o ṣe bá àṣejọ ta lọ́tọ̀ but ètò ń ga kan lára ni mo máa ń rí kẹ́yìn rẹ̀ bí ara okay bọ́lá ń ṣe ṣètò ayé nu so wọn á wò wá èpè yìí pọ̀ lórí ibú ni ẹsẹ̀ pèlè ni ẹsẹ̀ gbá ni ẹsẹ̀ àwọn ni okay. Kí ló dé tó pè máa pọ̀ fáfáà ìwọ àfáà yìí kí ló dé tó farabalẹ̀ fún UTC àwọn ọmọ mi kí ló dé tá àfáà ń bẹ̀rù èpè. fún àwọn ọlọ́kàn mi wípé ẹni yìí sìn yìí ìjọ ọmọ yọ ni ìjọ ọmọ mi ìjọ ọmọ bá ti jọ dé sọ́ra wa ìjọ ọmọ bá ti jọ rí sọ́ra wa. bó lẹ ṣe rí síra yín. àwọn ọ̀kan wà tẹ́lẹ̀ kó lè má jẹ́ ẹni tí ì bá sọmọ ọlá. kí ló ọmọ ọlá kí ló wà lára tiẹ̀ ọlá kí ló wà lára tiẹ̀ tó fi rò pé ọ̀rọ̀ kan wà tó lè má yẹ ẹni tí ì bá sọmọ ọlá kí ló sọ nínú fídíò yẹn tó fi hàn gẹ́gẹ́ bí ọmọ ọlá. àbí ká tó sáré wá fídíò ọ̀hún lọ ni mò ń bọ̀. bí ọlọ́run bá máa ṣe àwọn ọkùnrin méjì kò sí ọmọ tó wà mọ́ wọn sọ́nà ọwọ́ bá bẹ̀rẹ̀ láburú tí mi ò dùn lẹ́yìn tó gbọ́dọ̀ mú iná kọ́kọ́ fi jó ara òkú tó fi jó ọmọ nìkejì. bí àbájọ tààrà rẹ̀
olórí ibú ọmọ Aláàfin ní òfojú ewu dán. bí èèyàn bá jọta Aláàfin so àwa báyìí ní ìsìn ọ̀tá Aláàfin ni wá. àwọn èèyàn tó dàgbàlagbà tó jó nínú orí wọ́n ń wá ìrẹ́pọ̀ láàrin ìsàlẹ̀ Ọ̀yọ́ sókè ọjà tí àwọn kan. aládìgbò. ẹ má bínú o. bẹ́ẹ̀ ni. ẹ má bínú o. ẹ má bínú ẹ má bínú o. ọ̀rọ̀ tó fẹ́ mọ justify ni mo fẹ́ wá o. sorry ẹ má bínú ẹ má bínú o ẹ má bínú o gbogbo ẹ̀yin èèyàn mi ẹ má bínú o. fẹ́ kí n máa sọ. oh bàbá àti mọ̀bí tó wà ní. ẹ bá ń sọ̀rọ̀ nípa Aláàfin. oh my god oh my god oh my god ẹ má bínú o. ẹ má bínú o. èmi náà ń wò bẹ́ẹ̀ pé fídíò ni fídíò náà làwọn tí mo play yẹn. pàtó Aláàfin tiẹ̀ sí gbogbo yín máa tọrọ ọkọ̀ fún yín ọkọ̀ tí wọ́n ti kí gómìnà promise yín tí ó rà fún yín t'Aláàfin rà fún yín tó fi pa yín lé ó fi tù yín nú kò tún yẹ kẹ́ ẹ̀ tún dalẹ̀ rẹ̀ mọ́ àmọ́ bàbá mi Aláàfin Adéyẹmí ọmọ mi ò ń kẹ́ ó ti wulẹ̀ ti sọ tẹ́lẹ̀ ní àti Àtàndá ó ní wọ́n ní ikú kìí jẹ àtẹ ẹni kọ́ di ewu ẹni kọ́ pa ni Aláàfin wá nínú ọ̀rọ̀ nínú ilé Ọ̀yọ́ kọ́ o àfi kí ọ tọ́jú àríran wàá lóyún bí obìnrin ọ̀rọ̀ pọ̀ níkùn ààrẹ nìire bá sọ tó bá rí tọ̀hún o wàá rò pẹ́ nìire ni ní tí wọ́n ń sọ fún wa mẹ́sẹ̀jì ni wọ́n fún wa wípé báwo wípé ikú kìí jà tó tẹnu bá jẹ ojú làmọ́ ti bí ọ̀rọ̀ Ọ̀yọ́ kọ́ àwọn tálààfin adúrú ẹ̀dẹ́kùn spider adúrú mọ́tò àwọn tálààfin ra mọ́tò fún ó ní àwọn tó ń pìtàn ẹ wá ń pìtàn ẹ lọ́láàfin lọ pasípasí sojú yín ni àwa tá a ní bàbá tẹ́ ń bà ló kọjá bí a bá gbé yín ẹ máa kú sẹ́wọ̀n ni bóyá wọn ló tún yín kejì ó ti fọ́. bóyá wọn lójú yín kejì ó ti fọ́ bí tá ń lọ nù. àti wọ́n sì tún jẹ́ ọmọ Aláàfin wọ́n sì tún dúró ti bàbá Aláàgọ́jà pé lórí iṣẹ́ pé bí nǹkan ṣe dáre bí nǹkan ṣe tún rí wọ́n ti jọ fi tí wọ́n fẹ́ fi ṣẹra wọn ó ti lọ. wọ́n ti jọ fi tí wọ́n fẹ́ fi ṣẹra wọn ó ti lọ kí ló lọ sẹ́ni tó pàdánù bàbá ńlẹ́ ní kó gbà bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n pa àwọn èèyàn ẹ̀ nípa ìfọ́náfọ́nṣú ní tán fẹ́ fi ṣera wọn tó ti lọ bó bá jẹ́nu ilé tí ló ti ṣẹlẹ̀ sọ́ọ̀sọ́ bẹ́ẹ̀ pé ó ti lọ náà nìyẹn. so ibà àwọn kan náà àwọn ọmọ wọn jọ rẹ̀ wọn àwọn kan náà àwọn ọmọ àwọn Aláàfin náà wọn jọ rẹ̀ wọn láwọn bàbá àti wà kan tí wọ́n tún sọpọ́tì yín pé òkè àní bàjá lórí kí kọ́mọ̀sí wàhálà irú àwọn yẹn nísìnyìí kéèyàn wá máa wo títóbi wọn kéèyàn máa wo wúlò wọn kọ́kàn máa jẹ́ pé kọ́kàn máa jọ máa gbé wá bá wọn ṣépè pọ̀ olórí burúkú làwọn Aláàfin kìnnì kan làwọn Aláàfin ìjà kan làwọn Aláàfin so tí mo bá fẹ́ báyàn sọ̀rọ̀ mi kì í gbà pé bóyá kó ń tọ̀ àwọn ó gé mi àbí kó gbọ́ mi yé ìṣòro bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá tèmi gbogbo ẹni tí màá bá ṣe láyé èmi máa sọ wípé àníyàn mi sí everybody kọ́ ni wọ́n fi dá mi lẹ́jọ́ ó wá bá mi lórí ọ̀rọ̀ ìlú ó wá bá mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ó bá dórí ọ̀rọ̀ ìlú ó bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn òótọ́ lọ̀rọ̀ tí ìgbìyànjú the effort tó sọ pé àwọn ọmọ Ọ̀yọ́ máa ń fẹ́ sọ̀rọ̀ wọn kì í fẹ́ kẹ́ fún wọn lésì
wọ́n máa fẹ́ sọ̀rọ̀ wọn ní fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tán bá sọ kẹ́ ẹ fi ìsọ̀rọ̀ tán bá sọ so nǹkan bá dórí ọ̀rọ̀ ìlú kò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi dórí ọ̀rọ̀ ìlú ó bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn kò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi dórí ọ̀rọ̀ ẹ̀sìn báwo làwọn èèyàn ṣe ń ronú ná wọ́n máa ń ronú gẹ́gẹ́ bí ajẹgàba gẹ́gẹ́ bí ẹni tó ní authority lórí others. kódà ọ̀rọ̀ ẹ̀yà. ó bá dórí ọ̀rọ̀ ẹ̀yà. tí bàbá yẹn jẹ́ ń bàjá nítorí Ọlọ́run. yóò bàjá nítorí Ọlọ́run. tí bàbá yẹn ṣe ń bàjá nítorí Ọlọ́run. tí ó bàbá ṣe yóò bá ṣe nítorí Ọlọ́run. àwọn tí yẹn bá ti jọ́ta tí ọ̀yẹ́ jọ́ta. tí yẹn bá ti jẹ́ ọ̀tá tí ọ̀yẹ́ kó jẹ́ ọ̀tá kí la wá jẹ́. tẹ gbé nǹkan dání ẹlòmíì dẹ̀ gbé nǹkan míì dání kálukú ló máa promote tọ̀dọ̀ ẹ̀ èyí ń ba tẹni ẹlẹ́ni jẹ́ ẹ̀fẹ́ kan pọ́n tì í lé kò ṣeé ṣe. a máa dùn ní a máa bà nínú jẹ́. a máa dùn ní a máa bà nínú jẹ́. so ìgbà tí mo wá wò pé ìpè ìwé gbogbo àdúgbò ìpè yẹn ká máa wò ṣùgbọ́n kálukú lọ́mọ torí ti fi ń ṣe tọ́lọ́ ń ṣe rí kò sẹ́ni tó lè bọ́ nínú wa àtọ́ba nínú wa nílẹ̀ Yorùbá yìí àtijọ́yé nínú wa àtàfà nínú wa àtọmọkẹ́ nínú wa gbogbo ẹnìkan tó bá dúró wípé ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tó ẹ pọ̀ orí kó máa dàrú kó mi àlàáfíà ilẹ̀ Yorùbá máa dàrú kó tà máa dàrú kó máa dàrú. ta ni ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ta ló dóńdó pé kó máa dàrú tójú ẹ̀yin Ọ̀yọ́ lọ tójú ẹ̀yin ọmọ tẹ wá látọ̀yọ́ lọ ta nínú wa ló dóńdó pé kó máa dàrú kó máa dàrú kó máa dàrú kó máa dàrú ṣé wọ́n pè fàlàáfíà àwọn elégbèrò yín tó kù sán pè fàlàáfíà ẹ̀gbọ́n yín tó wà l'Amẹ́ríkà só pè fàlàáfíà ta ní nínú yín ló pè fàlàáfíà látọjọ́ ta ti sọ pé à ń fa ọ̀rọ̀ yìí èwo nu yín. òun lọ́ba wa yóò tàn tó kọ tí àárọ̀ ọmọdé máa rẹ̀ wá ní jíyàn mọ́ láyé. ìpinnu o wọ́n ní lágbájá oyè ìdílé yín sì kan o ìwọ ló sì wá káfíjọ oyè ìdílé yín ṣùgbọ́n wọ́n lé pè rẹ́pọ̀ ní ká dáa fẹ́ni tó sọ bẹ́ẹ̀ Ṣàngó ní ọ̀pá lùkúlùkù ní ọ̀yọ́jú ẹ̀jẹ̀ ṣé kò tún tí ì ṣépè ọ̀hún ìwọ lẹ́nìkan ń ṣépè ìpè náà lọ ń sẹ́ yìí o wọ́n ń sọ pé o fẹ́ tán tìrantìran. ẹni tó wá jẹ́ pé gbogbo action ni wọ́n gbéṣẹ́ fún ni òun náà lọ lanú ara rẹ̀ ní. ẹni tó bá jẹ́ pé gbogbo action ni wọ́n gbéṣẹ́ fún ni òun náà lọ lanú ara rẹ̀ ní that is including yourself ṣé wọ́n gbéṣẹ́ fún wọn ni kó o tó mọ búba bó ń ba bẹ́ẹ̀ tó ti tó bàbá rẹ bí tó ti tó ọbí lọ́mọ àbí wọ́n lọ lanú ara ẹ tó fi ń sọ tó ń sọ including yourself torí tó bá fẹ́ kó tò ò ní bú bàbá alágọ̀ ọ̀já ó pẹ̀tù sí wọn lọ́kàn ọ̀rọ̀ wọn ni ó wàá rọ Aláàfin àtàwọn tó kù lọ́yọ̀ọ́. inú olóṣèlú ni inú aláàfáà ni inú blọ́gàsì ni tí bá ń gbèrò wípé kílẹ̀ Yorùbá dàrú kó mi àlàáfíà rẹ̀ Yorùbá ọmọ tó gbogbo ìlú tó wà nínú ilẹ̀ Yorùbá kó máa dàrú dàpọ̀ ó tọ̀ wọ́n tàn tó kọ̀ tó kọ̀ àṣẹ àwọn ọmọdé máa lè òsì ní jìyàn. àṣẹ bó bá ti jẹ́ pé èèyàn kan déédéé rò ó àṣẹ. àti fílẹ̀ bá. bẹ́ẹ̀ ni o. sọ́jọ́bí gbogbo ká máa bá a sọ̀rọ̀ kankan ṣẹ́ńtẹ́ àbáwọn yẹ pé sẹ́yìn tí mo ti sáfù nǹkan yàrá bẹ̀rẹ̀ sá ǹjẹ́ o ríran ǹjẹ́ o lè gbà á nǹkan jàjẹ̀bi. ọ̀ jàjẹ̀bi eléyìí tó ń jáde gbọ́. mo mọ̀ náà gbogbo ẹni wọ́n pè kíní kankan àwọn tí ń bẹ náà àwọn tí Ọlọ́run kó tì mí ẹyọ kan náà wọn ó ti tó mi lò fi clear fi máa ṣe gbogbo nǹkan lọ. Can you imagine àwọn tọ́lọ ń yàn tí tọ́lọ ń kó tí ẹyọ kan nú ẹ̀ ti tó clear bóyá fẹ́ sọ pé ó ti tó ń clear èèyàn tó ń bá fẹ́ clear bóyá ń tọ́ sẹ́hun ẹyọ kan nú ẹ̀ ti tó clear ń tọ̀hún ó wá sáré gbèmí because kí ló fẹ́ clear kí náà fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti clear ṣé wọ́n ń kó gbọ̀nsẹ̀ ni àbí wọ́n ń kó dọ̀tí kí ló fẹ́ clear. So àdàbí ló kù bá máa dàbí gbogbo ní tẹ́ẹ̀sẹ̀ náà ṣe tọ́jú pé àníyàn kílẹ̀ Yorùbá lè bá àdáni lẹ̀ fi ń ṣépè tẹ̀ ń gbé àṣẹṣẹ
Ọlọ́run pín in lẹ́sàn-án àbí tó bá yẹ yín. àṣẹ o torí pé o ṣépè fún yàn lọ́jà ṣépè fún ọ náà. àníyàn pínlẹ̀ náà fi ń ṣe kí Yorùbá ó lè bá bàjẹ́ ni ìkórìíra ni kì í ṣe torí Ọlọ́run lẹ́fí ń ṣe tẹ̀sí. ọ̀la ìwé ìpè tẹ̀sán ẹ lù àwọn ọmọ inú ọ̀tún lò. àṣẹ o. táyà pé ìdákejì ọ̀run òun náà ní pèsè àní ìgbà tí ẹni wọn fẹ́ àwọn mi ni wọ́n ṣe ń torí kí n lè bá trendy ni wọ́n ṣe ń torí kí Yorùbá ó lè bá dàrú ni wọ́n ṣe ń torí kí ọ̀rọ̀ ilẹ̀ yẹn wà bá tó ní wọ́n ṣe ń torí ìkórìíra ni tí ò ní àfihàn wò pé kí ló ṣẹlẹ̀ tó ń tọ́ àwọn náà sì ní lè gbà tó wá jẹ́ pé wọn náà lọ́wọ́ àná condition tí wọ́n wà àwọn láì àwọn ìpè yìí wọn láì pé Ọlọ́run tó bá yẹn tó ẹ̀sìn rẹ̀. àṣẹ ọ̀rẹ́ mi àfà àṣẹ gùn. Now ó make a point because mo kó a mọ́ lápẹ̀rẹ̀ ó dẹ̀ fi èpè ẹ̀sùn bì kan gbogbo àwọn èpè tó sẹ́ èmi ò rántí pé mo ti ẹ̀sìn pè mọ́ ṣùgbọ́n torí pé ó bú baba alágọ̀ ọ̀já ló jẹ́ kí n sọ̀rọ̀ sí ọ wá ní tó bá jẹ́ wípé àníyàn kó lè bá a dá ńlá ń ṣe tí ì ṣe pé torí kí la jẹ tàbá fẹ́ fi trend Ọlọ́run san mí lẹ́san ẹ̀ àtàwa tó kù ṣùgbọ́n tó bá jẹ́ pé torí ń tá jẹ tàbí wọ́n rán wa báwọn kan lọ sanwó fún wa pé ó yá ẹ wá fèsì Ọ̀yọ́ ó yá ẹ wá fèsì Aláàfin gbogbo èpè tó sẹ́hùn yóò rí bẹ́ẹ̀ lórí àrọmọdọ́mọ ṣùgbọ́n bí ó bá ti rí bẹ́ẹ̀ tọ́jẹ́ wípé ń tẹ́ ń ṣe lọ́yọ̀ọ́ là ń fèsì sí tọ́jẹ́ pé yín lọ́mọ ọsàn tí kó pọ́npọ́ bá bàmá yín kó pọ́npọ́ bá bàbá yín ayé lóṣù lé bá dandan ayé náà ni ó fi dandan sí lọ́rùn gbogbo òsè ní mí bí mo ṣe wà yìí gbogbo igi tí òsè bá ń gbó àtàwọn eléyìí tó bá òsè ní gbó wọ́n máa ń padà fi òsè sí gbó ni. ìdí rèé o nígbésí ayé mi n ò ní ṣàbòsí I am always straightforward that is my own chosen way bí mo ṣe rí ilé ayé ni mo ṣe ń gbé ká nà tán ká sòótọ́ bàbá wa sòótọ́ ọ̀hún ó tẹ́ àwọn èèyàn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn káwọ́ oṣù tiwa ká mú ojú òpó tá a fẹ́ rìn oríṣiríṣi àwọn èèyàn ló ń pè mí lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ní Ìgbòho jáde síta Ìgbòho ń campaign fún Tinubu nǹkan Mr. Awikoko ṣebí nǹkan tẹ́ sọ fún ọgbà yẹn náà ní tán fi ń tàgé yín lọ́dàlẹ̀ nǹkan mo lọ́lọ́run ti dá mi láre already ojú òpó tí mo ní kí wọ́n jẹ́ ká gbà tí wọ́n ní rárá ojú òpó náà ni wọ́n ń gbà yìí so brother mi ọ̀dẹ̀ déédéé ṣe é ẹni Ṣàngó bá tójú ẹ̀ jà láíláí kò ní bá wọn bọ́ bá kò so olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí fìrífìrí nbí táwa rí déngbà náà Ìgbòho rí débẹ̀ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ rí débẹ̀ nísìnyí ńlọ́jẹ̀ ń gbọ̀rọ̀ tẹ́nìkan bá mi sọ rí ń pé Awikoko Àkàndá ló máa ń pè mí ó ní ìṣòro tó o ní pé tí wọ́n pẹ̀lú àwọn èèyàn bá jọ ń lọ ibì kan ìwọ ti máa ń rí wájú sílẹ̀ dè wọ́n pé ibi tá à ń lọ yìí o kò dẹ̀ dáa tó o àmì o I will outlive them pé ibi tá à ń lọ yìí ò dẹ̀ dáa o ẹ̀jẹ̀ á sẹ́rí padà ó ní mẹ́wàá tó bá dijọ́ mi níbi tí mo ti rí bójú ọ̀nà ọ̀daràn kí n dúró dè wọ́n ń bẹ̀ táwọn náà bá débẹ̀ kàn ẹ̀sẹ̀ wá rí pé kò dáa ẹ gbọ́ so possible ọ̀rọ̀ tẹ́mi ti ń sọ as far back as 2022 late 2022 stroke 2023 títí tá a fi dìbò 2023 kí n wá dúró ńgbà náà kí n mọ́ sọ̀rọ̀ bí nǹkan ṣe wá unfold nísìn tí gbogbo nǹkan wá padà rí bẹ́ẹ̀ nísìn kí n wá máa pé mo dẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ńgbà náà o àbí ṣé bẹ́ẹ̀ mo ṣe máa sọ pé bí mo dẹ̀ ṣe rí ńgbà yẹn náà nìyẹn mo dẹ̀ fẹ́ sọ ńgbà yẹn o
people will be like, including àwọn tó sọ bẹ́ẹ̀ yìí, they will be like sórí ilé ìdàrú ni ó fẹ́ sọ bẹ́ẹ̀ kí ló dé tó sọ bẹ́ẹ̀ ká ló sọ bẹ́ẹ̀ ńgbà náà bóyá wọn bá gbọ́ bóyá ìbá ti rí bó ṣe rí nísìnyí but mo sọ ńgbà náà kò sẹ́ni tó gbà mí gbọ́ ni ọ̀dàlẹ̀ lẹ́ fi táàgì mi traitor ọ̀dàlẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò yé mi ibi tá a ti jọ múlẹ̀ ilẹ̀ tí mo dà mo gbèjà mo dá lárìn kiri mo gbèjà mo fa mọ́ sunlé fúnra mi ò lè sunlé mọ́ mo gbèjà gbogbo àwọn tán kó lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀ntì tán tó release wọn la tó dákẹ́ lórí ẹ̀ every blessed day màá ṣètò nínú mọ́tò ojú mi ó wù kùrùgbùkùrùgbù mi ìtọ́ ẹrú tí sunlé at the end of the day lára àwọn tí wọ́n arrest ńgbà náà wá padà wá kàn mí lábùkù padà wá sọ̀rọ̀ sí òun náà wá padà bú mi ńgbà táwọn èèyàn ń bú mi tán ń pè mí lọ́dàlẹ̀ òun náà wà náà tó pè mí lọ́dàlẹ̀ níbi tó máa ráyé rí ni bọ́ máa ráyé ṣe rí nù wẹ́ẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awikoko mo ti ṣe lérí pé n ò ní pẹ́ lónìí n ò sì gbọ́dọ̀ pẹ́ n gbọ́dọ̀ lo àmì fàágùn rọ̀ kan because eléyìí táwọn èèyàn sọ ìyá padà máa analyze ẹ̀ láàyè ọ̀tọ̀ fúnra lára ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n mi ò rò pé mo láwọn èèyàn tó fẹ́ sọ lórí eléyìí tí mo sọ yìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún rọ ẹ̀yin olólùfẹ́ mi tí ń bẹ ń bì yìí bóyá ẹ̀yin kì í dẹ̀ so olólùfẹ́ mi bóyá sì lẹ kọsẹ̀ bá mi ń bì yìí àmísà àmímà God bless you ma God bless you sir bóyá sì lẹ kọsẹ̀ bá mi ń bì yìí ẹ jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá mi lọ sí Awikoko GSTV lórí YouTube ẹ bá mi lọ sí Onídèmọdè ok ẹ fẹ́ contribute nọ́mbà tẹ́ máa àwọn èèyàn kan ti ń pè mí ẹ bá mi lọ sí Onídèmọdè GSTV Onídèmọdè GSTV lórí YouTube ẹ bá ń subscribe sí channel yẹn ẹ bá mi wo Onídèmọdè ẹ̀yin tẹ́ ẹ ti wo Onídèmọdè ẹ jẹ́ ká gbọ́ interfere nípa rẹ̀ that is number one secondly lórí ètò Onídèmọdè ẹ̀bùn owó téèyàn máa jẹ is 300,000 naira 300,000 naira wò tí lágbára millions bàbá wa rí nínú àwọn èèyàn tó fẹ́ so onígbọ̀wọ́ wa ẹ lọ́jà tó dáa tẹ́ fẹ́ polówó lórí ètò Onídèmọdè ẹ já sọ̀rọ̀ bóyá yín dẹ̀ ní àwọn ẹ̀bùn kéékèèké tẹ́ fẹ́ fún wa lẹ́yìn owó táwọn èèyàn bá win táàmù fún wọn ní ẹ̀bùn sí i mo ti dárúkọ sọ lánàá bíi standing fan small TV small freezer kónkóló tán máa ń pè ní bed size yẹn small freezer anything tó bá jẹ́ kékeré iron pressing iron oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ táàmù fún àwọn èèyàn tí ó mọ̀ jọjú máa appreciate ẹ̀ lórí ètò Onídèmọdè ẹ̀yin tẹ́ ẹ̀ bá sì wo Onídèmọdè ẹ rí i bá ń wò ó ẹ máa like ẹ you will love it you will love it àwọn tí wọ́n ti wò ó they will tell you that they love it you will also love it ẹ bá mi subscribe sí tẹ́ bá ti déré tẹ́ bá ti search fún Onídèmọdè GSTV tẹ́ bá ti click lórí subscribe button kẹ́ ẹ tẹ notification bell ok ọ̀rẹ́ mi pé òsínwìn kan sọ̀rọ̀ ń bí ni o ẹ jẹ́ n pick call Mr. Okoli hello Mr. Tunde. Yes sir. Yes sir. First of all lórí program wa Onídèmọdè. Bẹ́ẹ̀ ni sir. Mo ti wo ifá kọ́mẹ́ntì mi bẹ́ẹ̀ ni pé àwọn questions yẹn ti lè kù náà kí ló dé. Ó lè kẹ̀. Tí n bá wá lóde ó lé o tí n bá èmi dẹ́ plan gbogbo ìjọ tí n bá dé pé máa apply láti wá sórí ètò. Ẹ wá. Ìgbà kan nú àwọn questions ìgbà kan nú àwọn questions yẹn. Ẹ wá dánra yín wò. Nígbà gan àlọ́ tá a ṣe bẹ̀rẹ̀ gan kí ló dé ẹ̀ka àwọn kéékèèké ṣe ẹ̀rẹ̀ṣẹ́lẹ̀ àná àpamọ̀ èmi kò fi gbé tẹ bá máa fi sọ àṣà ẹ̀fẹ́ mi ṣé lóòótọ́ àwọn ọmọ ọlọ́mọ wọn ṣe ni wọ́n wò bí. ẹ̀rí pa àwọn ọmọ yẹn wọ́n kàn ń wò mí lẹ́nu ni àwọn ọmọ yẹn kàn ń wò mí lẹ́nu ni wọn ò gbọ́ rí wọn come across ẹ̀ rí wọn ò ṣe é rí.
Ọlọ́run tún ti ṣe o. Ọlọ́run tún ti ṣe o. Àmín bàbá. Ọlọ́run tún ti ṣe o. God bless you sir. Àwọn program àwọn nǹkan tẹ̀ ń ṣe láti dá ìlú láti revive èdè àṣà wa padà. Ẹ ṣe kan ni o. Ẹ ṣe kan lákọ̀lẹ́ máa kí. Ìlú ọlọ́run fi sínú àwọn ọmọ kó ojú tí wọ́n lè gbé báwa gbé ẹrù àti dé ìlú station wa àwọn olùkú TV. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fi sínú wọn. Àmín o. Wọ́n lè ṣe àṣà. Ẹgbẹ́ ọlọ́run bíbélì ní pé nínú gbogbo nǹkan ní ìgbà àti àkókò wà fún. Bẹ́ẹ̀ni. Bíbélì pé táàbù òfin ní ìdọ̀tí tí táàbù bá máa dé sí èèyàn méjì fún nílé ìdè. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Èèyàn méjì lè kọ check ló jẹ́ pé gan-an ṣélu àtúnṣáré pé ẹjọ́ NCC ṣe lè fún mi ní lásẹ̀sì ṣẹ́jọ́ mẹ́ta sí. Bẹ́ẹ̀ni. Olùrànlọ́wọ́ kan ṣoṣo máa ń jẹ gbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ lọ. Ó máa ń jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ. That's why tí ọkọ mi ebi òfò yàrá about that program wọn pé kó gbé ọlọ́run kó lọ́n lọ́ gidi lágbàá. Àmín sir, God bless you baba. Number one ní ti ẹsẹ̀ ndí ìgbò Southwest Ọ̀yọ́ àgbọ́dọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Káwọn ọmọ Ìgbò máa gbọ́ sí i wọ́n sọ fún pé Ọ̀yọ́ is the only town in the whole of our own Southwest, so former Awolowo Western region. Ọ̀yọ́ is the only town, only ṣe Yorùbá town tó jẹ́ pé they are tenants on the land where they are. Bẹ́ẹ̀ni o, wọ́n nílẹ̀ fúnra wọn o. Wọ́n ò nílẹ̀ fúnra wọn, so if a tenant makes you if a tenant comes and pretend to be a landlord that is making you the chief landlord of somebody's house, ó yẹ kí wọn náà gbé gbogbo ó di ohun gbọ́ ó fẹ́ gbá ẹni. Àti pé Ọ̀yọ́ lòun gangan wà, Ọ̀yọ́ ló wà. Ṣọ́yọ́ ni bọ̀bọ́ yẹn wá ni. No, Ọ̀yọ́ ò ní, Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ gan ló wà so àjẹ́tù eléyìí tó àwọn ọmọ Àwórì lẹ́kọ̀ọ́. Ẹgbọ́n kan tí wọ́n ní àwọn ọmọ fẹ́ bá sọ̀rọ̀ dàrẹ́lì ẹgbọ́n kan tí wọ́n ní Aláàfin Ọ̀wọ́ Adéṣe ìṣúná Ọ̀wọ́ Adéṣe ọmọ tí ìlú kan wọ́n ní pé ìfẹsẹ̀ àti fámìlì ẹ̀ jẹ́ Aláàfin ní tó ọmọ ìjọba tí ó nílò tó wà Mẹ̀sáyà ni ó di dandan kó wà Mẹ̀sáyà ó yẹ kó ti tírèèdì wọn ní fámìlì wọn bó ṣe ṣe nílùú mi ìlú tèmi sí gbogbo fámìlì ló ń jọba. Wọ́n máa dídì tírèdì àwọn ọmọ ọba. Wọ́n sẹ́ndì àwọn ọmọ ọba wọ́n sẹ́ndì wọn jáde lọ ààfin mi. Wọ́n lọ máa kọ́ bọ́ bá ṣe é ṣe. Wọ́n lọ máa kọ́ bá àwọn ọmọ ọba ṣe é ṣe ọdún sí bọ́ ṣe. Bí ìfáàbí yóò bá ṣe é ṣe nìyẹn. Right from time. Bẹ́ẹ̀ni. Alára bá di bímọ ọmọ tí ó bá gbogbo kò sí gbogbo dẹ̀ sí ọba tó máa bí ilẹ̀ Yorùbá. Especially lórí àwọn àpèrè àtijọ́ yẹn. Ifá ti sọ wọ́n tó bí ọmọ yẹn. Gbogbo alágbà gbọ́dọ̀ pé bàbá ìlú tó ṣe bí bàbá wa Ọ̀jájá. Bẹ́ẹ̀ni. Tí bàbá pàtó yẹn lórí fídíò kan wọ́n tún lè yọ tó bá ti pọ̀ ó wà lórí YouTube. So kò sí gbogbo ìfẹ́ bá wọlé àwọn àpèrè àtijọ́ yẹ àwọn àpèrè láíláí yẹn. Most of the people tó máa ń fún orí àwọn àpèrè wọ́n ti máa ń sọ bíbí wọn sílẹ̀ fún tó bí wọn. Bẹ́ẹ̀ni. 4, 5, 7, 8 years. Bẹ́ẹ̀ni. Ayé àti mọ̀ gbogbo àwọn ọmọ kan ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ kan ń bọ̀. Bẹ́ẹ̀ni sir. Wọ́n tó dé àtọ́ Aláàfin tí Ọ̀wọ́ Adébákan mi sì wé fún mi tó wáyé ìlú tó ń tẹ̀ lọ́rọ̀ Fúlàní lásán ọ̀wà làwọn ọmọ tí ò lọ sùn èèyàn tí ò parí primary school ó control ìwọ́n tó ní master's degree lọ́wọ́ iṣẹ́ yẹn ò ní sọ fún wa pé bàbá ìlú wọn ò prepare bàbá yẹn àjẹmí àwọn afọbajẹ tó fẹ́ fi ọba jẹ owó ní gómìnà ló fi ẹ jẹ lónìí wọ́n dà fún ọgbọ́n nípa àkóso gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò possible kò má ṣẹlẹ̀ àwọn ọmọ Àwórì ní ìlú Èkó ókè o wọ́n ní wọ́n fi ẹsẹ̀ ìdìbò jẹ lórí lọ́hùn o wọ́n ló tẹ̀ wọ́n ní ọ̀dọ́ fi jẹ ní Ọ̀yọ́ pé àìní kó máa pé àìní of Southwest àwọn mọ̀ pé kì í ṣe tó bá fi dáa kó wá sí Ọ̀kà àkókò kó wá sọ pé òun ẹsẹ̀ ìdìbò of Southwest lábẹ́ ẹ̀fẹ̀ ló bá lórí ẹgbẹ́ padà sí kó possible kó jẹ́ apá kan lápò. Tàbí kọ́ wá sọ̀yọ́ bàbá. So yẹn o
ìyẹn bẹ́ẹ̀ then bọ̀bọ̀ tí bọ̀bọ̀ tó fúnra ẹ̀ wọn ìdí fún kọfẹ́ ìṣẹ̀lẹ̀ ifá ara ẹ̀ tún ṣe. bẹ́ẹ̀ni. ó ní wọ́n sọ pé ó ṣépè ó tún ṣépè lórí pé wọ́n sọ pé ó ṣépè. bẹ́ẹ̀ni. ara ló ń ta adẹni ló adẹ kí mọ̀ pé kò sígbà tí ara ò ní ta wọ́n. bẹ́ẹ̀ni. because at the end of the day ẹ ń ṣe Yorùbá ẹ mọ gbogbo wọn mọ̀ pé àwọn ò ṣe Yorùbá mọ wọn rò pé Fúlàní àti kinní ló bí àwọn Fúlàní àti ló ṣe pé àtàwọn Bàrùbá mo ṣe pé wọn ní wọn ò ṣe Yorùbá Fúlàrùbá mo ti pè wọn anybody from Ọ̀yọ́ they are Fúlàrùbás Fúlàní plus Bàrùbá àwọn ọmọ ní gọ́ọ̀sì kò sọ́mọ kóòtù tó lè wúrú àwọn ohun kò possible no matter bí àtàní wọ́n rò pé kò wá ká máa gbé ọ̀wọ́ adéṣẹ́pẹ̀ everyday ni ó wà ká máa ṣe wọ́n ṣáwọn ọmọ Ọ̀yọ́ kàwé lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ kankan ẹlẹ́ẹ̀fi AI kó ṣe AI láti fi ẹ̀mbárásì ọ̀nì ìṣáṣíwá. Àwa tá a wá jẹ́ the best robotic engineer in the world today is ọmọ kóòtù ni. God bless you, Baba. Robotic engineer. God bless you, Baba. So táwọn abáníkà fún máa fi AI dín pẹ̀lú Aláàfin gbogbo wọn máa lọ ọjà lọ bá sunkún ni. God bless you, Mr. Tunde. ẹ jẹ́ n release yín kí n pick kọ́ ẹ lọ mí. ó dàbọ̀ sà. hello. hello sir, ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ẹ kú àtàárọ̀ ẹ kú ṣe ní o. àwa ni sà. ẹ ṣe gan o àwa gan tún kẹ́kọ̀ọ́ gidi lára àwọn ètò yín tí mo ti lọ wo nídìí ìmọ̀dì pẹ̀lú àtọ̀ yẹn ní àná. ok sà. wà pẹ̀lú àná ó dá wọn níyẹn ìdàgbà ju nǹkan téèyàn mọ̀ lọ pẹ̀lú pé èèyàn lọ́jọ́ orí bíi hàràhàrà kan gan ó tún kẹ́kọ̀ọ́ gidigidi kan lá pé kò síbi téèyàn ti lè kọ́ ẹ̀kọ́ olùrànlọ́wọ́ àníyàn mọ́ láti òde ọ̀run olóògbé ti yín o. àmín sà. ètò yẹn ò ní kú gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ ọlọ́run ismail yóò gbé sókè jù bẹ́ẹ̀ lọ. àmín sà. olúwa ó dẹ́gbà bẹ́ẹ̀ fún gbogbo wa o torí ìdùnnú gbogbo wa ni o. God bless you sir. nípa ti Aláàfin Ọ̀yọ́ tó lọ fìyàn jẹ oyè mo fẹ́ kẹ́ jẹ́ ká ní àkíyèsí kinní kan pé wọ́n ní téèyàn bá ti ní iṣẹ́ lọ́wọ́ ìjẹkújẹ lókùn téèyàn máa jẹ kì í ṣe ọ̀rọ̀ ibú kì í ṣe nǹkan sẹ́wọ̀n pé gbogbo nǹkan tó yẹ kí Aláàfin ti kọ́kọ́ sá eré bí owó ṣe máa wọlé ní ọ̀nà ẹ̀tọ́ tí ó súnmọ́ àwọn èèyàn gidi tí ó wẹ̀ ìwọ̀n èèyàn gidi tí wọ́n fi ọ̀nà hàn sẹ́wọ̀n pé nígbà tó dé kì í ṣe gbogbo ní iṣẹ́ kankan sílẹ̀ ní Nàìjà kò ní nǹkan kan kò ní kinní dẹ́ nílùú Ọ̀yọ́ dẹ́ni yìí kò sí pé bóyá ó lè rí ilẹ̀ bùtà. kò sí o. because tó bá fẹ́ ta ilẹ̀ gan ilẹ̀ wo ṣe lẹ̀ àwọn Ọ̀já ló fẹ́ lọ bùtà ni àbílẹ̀ àwọn Fìdí tàbí àwọn ìlú tó sọ̀rọ̀ tó wà ní because Ọ̀yọ́ ti wọ́n náà lọ rà á. ó ti wọ́n ní lọ rà á sílẹ̀ wọn bẹ́ẹ̀ mọ́ kò tiẹ̀ sílẹ̀. káṣíẹ̀ wá sọ pé ilẹ̀ tó wà ní ibẹ̀ ṣèbí àwọn tó bá fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ àwọn ni ó máa ra lẹ̀ lówó tó lówó ní orí. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó fẹ́ lọ dáṣẹ́ sílẹ̀ ní ibẹ̀ débi kó máa rówó gidi gbà lọ́wọ́ wọn lórí ilẹ̀. so ó ní gbogbo ẹni tó bá fẹ́ joyè ní ìsìnkú sá máa lọ sí Ọ̀yọ́ ni ẹni tí ó san 500,000 ẹni tó gba 1 million ó ṣe ń fẹ́ máa gbà káàkiri nìyẹn nǹkan tó fẹ́ máa jẹ nìyẹn. all right sir, God bless you sir. Ọlọ́run wà pẹ̀lú wa o. àmín sà, ṣé mo dúpẹ́ sà, ó dà o sà. hello. 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 ṣé ìgbé nẹ́tíwọ̀kì ni. hello. ayé o. ẹ tún mi pè padà mà. ok. hello. hello sir. yes ma. hi Chief Awikoko. yes ma. Màá ṣèṣe nítorí mo rí pé lot of people ló fẹ́ sọ̀rọ̀. Ó yé mi mà, ó yé mi mà. Ẹ mọ̀ pé wọ́n ní pé ẹni tí ó bá ta ara àwọn èèyàn ẹ̀ lọ́tọ̀. Kò ní rírà tó bá dọ̀ wọ́n. Kò máa lè rírà lọ́wọ́n. Bẹ́ẹ̀ni. Àbí ọba yìí ò mọ history ni wọ́n ní those who don't learn from history are bound to make the same mistake. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ gbàgbọ́ pé bàbá ọwọ́ adé yìí at least bí wọn bá ìtàn wọn bá àrọ́bá. àrọ́bá ń bàbá àtàn. ọdún tẹ bá wò a mọ̀ pé Aláàfin nílò owó kì í dẹ̀ ń ṣe ń pé ẹni tó lówó kan ni ẹ jẹ́ ká gbàgbé ẹ̀
so gbogbo àwọn bí tó bá ti lè rówó òun náà ló dẹ̀ máa wá àmọ́ pé àwọn ọmọ Ìgbò wọ́n máa ń kówó gidi sílẹ̀ owó burúkú ni wọ́n máa ń kó sílẹ̀ ṣùgbọ́n kó má balẹ̀ Yorùbá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọn mà tí ì rí wàhálà yẹn yanjú tán ní 2015 owó tí ẹ̀kọ́ ni Tinubu rò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Tinubu máa ń kó everybody mọ́ra especially àwọn tó bá ti ṣe lóore rí. bẹ́ẹ̀ni. At that time àwọn ọmọ Ìgbò gbogbo wọn ni Tinubu jẹ́ kí wọ́n wà nínú cabinet ẹ̀ tó fi wọ́n sínú cabinet ẹ̀. bẹ́ẹ̀ni ọmọ Ìgbò jẹ́ commissioner ọmọ Ìgbò wà nínú àwọn house of assembly yes mama. bẹ́ẹ̀ni mẹ́ta nínú wọn òun ló wọlé fún house of representatives ní àwọn kí ló máa ń pè wọ́n yẹn ní Òṣòdì Sọlọ gbogbo àwọn àmúwá ọ̀dọ̀fin yẹn. bẹ́ẹ̀ni. gbogbo àwọn Rúpa Ọ́jì àwọn Abíọ́ba yìí ò mọ nǹkan tó ń ṣe ni. nígbà yẹn àwọn Ìgbò jẹ́ ẹ̀gbọ́n fún wọn. Yorùbá tó tiẹ̀ ṣe wọ́n lóore wọn rán wọn. And at that time ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ó ní wọ́n bẹ̀rẹ̀ sí í try àti ṣe àwọn nǹkan tó lè favour àwọn ọmọ Ìgbò ní Lagos State. bẹ́ẹ̀ni. kí ọba yìí máa wà very very careful. mi mọ̀ bóyá ẹ wo nǹkan tó Ọlọ́run ló ní pé presidential election ó ní wọ́n ṣe ní Lagos State. tí ì ṣe governorship election wàhálà ọmọ Ìgbò ti máa wọlé tán. bẹ́ẹ̀ni ẹ dẹ̀ wo sáà mi mọ̀ bóyá ẹ lè lọ wò ó gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ lọ type ẹ jọ̀ọ́ this thing I'm saying mo fẹ́ kẹ́ ẹ tún gbé síta is for posterity. Alimọ̀dù Sheriff tó jẹ́ pé ó hate Yorùbá gidi former Borno State governor torí mo ṣe máa ń try àti listen to lot of political events in Nigeria orí channel ló ti sọ ń pé ọmọ Ìgbò ń pé wọ́n pọ̀ ju any tribe including Yorùbá lọ lẹ́kọ̀ọ́ ń pé so kò sí reason tó ṣe jẹ́ pé wọn ò ní win election ní Èkó. And you know what Lagos means? Lagos is the soul of Nigeria. bẹ́ẹ̀ni. is the commercial center of Nigeria. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wọ́n ní tálàǹgbá ò bá la tí ògiri ò bá lára aláǹgbá ò lè wọ̀. báwo ni wọ́n ṣe fẹ́ rí wa ẹ jẹ́ ń sòótọ́ fún yín kí gbogbo ọmọ Yorùbá mọ òótọ́ kan lénìí ṣé ẹ mọ reason tó ṣe tí rí wa penetrate is just because gbogbo wa tá a jẹ́ Yorùbá a kì í sọ èdè ní except Yorùbá language yẹn ló protect wa all the 6 geopolitical zone Yorùbá là ń sọ. kí ló kọ́ bá gbogbo èmi làwọn Benue èmi ní Plateau gbogbo àwọn ìlú yìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n máa sọ indigenous language wọn Haúsá ni wọ́n máa ń sọ jù ara nǹkan tó ṣe rí wọn penetrate nìyẹn Yorùbá nìkan ó ní wọn ò tí ì rí penetrate and their language is one of those identity tí wọn ò ṣe rí wa penetrate but wọ́n mọ̀ pé kán tó lè rí wa penetrate they just need one important ọwọ́ adé kó tètè gbọ́ all you guardian of Yorùbá race bàbá Ọbásanjọ́ Mákindé tó jẹ́ pé ó gbé ọwọ́ adé wọlé bàbá Kensington Adébùtù ẹ jẹ́ kí gbogbo wọn máa gbọ́ they need to stand up now and do something about this thing is getting too much when did this man come in he came in just last year oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ rí òun là ń gbọ́. You are the one guiding the Yoruba race. Ẹ̀yin ni guardian of the Yoruba race. Ẹ̀yin ni overseer. Ẹ nílò àti reign ọba yìí in. You know, kó tó dá nǹkan rú jìnnà. Right, ma. Ẹ wo ní Ondo State, bóyá l'Ondo State ni, ó dàbí ẹ̀ ń pọ̀ Ondo State ni. Ní time kan, man Igbo yẹn, ó sọ pé òun ni olórí ọba Igbo. Àwọn nǹkan kan wá ṣẹlẹ̀ mi ìrántí bóyá Adéṣídà ni bóyá ọba Àkúrẹ́ ni bóyá Dèjì Àkúrẹ́ ni mo ti gbàgbé ọba yẹn ní ọba Ìgbò yẹn ó wá lọ síwájú Adéṣídà Àkúrẹ́ Dèjì ó sọ fún Dèjì Àkúrẹ́ ẹni tó bá àwọn tó bá bẹ́ẹ̀ ni ọba Àkúrẹ́ ni ó dúró síwájú ọba Àkúrẹ́ ni kò dọ̀bálẹ̀ ó ní pé nítorí ọba lọba Àkúrẹ́ pé ọba náà lòun náà ń pé wọ́n fòun ṣọba ni. Wọ́n ní bí bàbá yẹn ṣe ní kí wọ́n yọ adé lórí ẹ̀ nìyẹn ń pè ń bo nìyẹn ti ń bọ̀ ń pé ta ló fi ṣe ọba bàbá yẹn tó dẹ̀ jẹ́ kó mọ ìtumọ̀ kinní yẹn ń pé wàhálà ti ń bọ̀ díẹ̀díẹ̀ immediately ni bàbá yẹn ló make law yẹn pé kò sí nǹkan tó ń jẹ́ ọba Ìgbò mọ́ ní Ìgbò. wọ́n cancel ẹ̀ pátápátá. wọ́n ní Aláàfin yìí wá fẹ́ tún máa dá wàhálà sílẹ̀.
ẹ̀yin men of goodwill ẹ tètè pé síta o ó má dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá because ṣé rí gbogbo pé wọ́n ń ṣe ọba Igbo it is just a small part of it that is not the big picture gbogbo nǹkan tó fi máa da omi Yorùbá rú òun ni wọ́n wá ó dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ southern states kìíní yẹn báwọn kan tí wọ́n fẹ́ lọ máa embarrass ọ̀ níbẹ̀ so kí wọ́n tètè connect ọ̀dà o èèwọ̀ òrìṣà àwọn kan wá ní pé Ìgbò ń pé ọba Ìgbò nìkan làwọn lè gbọ́rọ̀ sí lẹ́nu nílẹ̀ Yorùbá ń pé nítorí àwọn lọ́ba ń pé sọ àwọn ò lè gbọ́rọ̀ sọba Yorùbá lẹ́nu mọ́ nítorí wọ́n ti fi ọba tàwọn náà jọba because ìtumọ̀ ẹ̀ nìyẹn implication ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. so tọmọ Ìgbò bá ṣe nǹkan á ní pé ọba tàwọn nìkan ló lè correct àwọn pé ọba Yorùbá ò lè correct àwọn kọ́ má má dalẹ̀ Yorùbá rú. God bless you ma. Lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní tú o bí a ṣe ń kó ọ̀tẹ̀ kan lẹ̀ òní ní ìtún rúgbó. bá a ṣe ń egbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan ń rú. bẹ́ẹ̀ ni. God bless you ma. ẹ wo ọba Olú of Warri ọmọdé ni tó ó lọ́lá ó ní kíní ẹ̀dẹ̀ mọ́ pé ọba Olú of Warri is a very very important throne in Niger Delta. bẹ́ẹ̀ ni. But bó ṣe jẹ́ pé kìíní yes he's younger than àwọn Ọ̀ọ̀ni yẹn but immediately ó mọ history rẹ̀ despite the fact kò ní ìdánwò lọ́wọ́ àwọn Ọ̀ọ̀ni he went to do the right thing immediately tó jọba tán ó lọ kí gbogbo àwọn Ọ̀ọ̀ni yẹn despite the fact he's a powerful king also. bẹ́ẹ̀ni. kò bá gbogbo àwọn ènìyàn làwọn ọba Benin yẹn kò bá gbogbo wọn jà ó ṣe tiẹ̀ ni. bẹ́ẹ̀ni. ibo ni wọ́n ti gbé ẹni yìí wá. God bless you ma. Ọlọ́run aṣàánú iṣẹ́ rí eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o. mo mọ̀ kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o. because this is the heart and soul of Yorùbá land. so please ẹni tó bá lè gbélé ìdánwò Ṣèyí Mákindé àwọn bàbá Kẹ́sìntì Adébùtù ex-president Ọbásanjọ́ Professor Wọlé Ṣóyínká Màmá Bọ́lá Awẹ́ they all need to stand up kí wọ́n tó lọ. they need to find solution to this thing. All right ma. God bless you ma. Thanks so much ma. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àmín ma. All right ma. All right sir. Yes ma. Hey, ọ̀rọ̀ náà rèé gbogbo gbajúmọ̀ kálá ṣe mistake ní 2023 ìbò governorship election lákọ́kọ́ dì ní ayé o Èkó ti di tọmọ Yíbò tán. Governorship election lákọ́kọ́. Hello Mr. Benson. Mo gbádùn bẹ́ẹ̀ sí orúkọ mi ẹ̀ o. Mr. Benson. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sir. Sẹ́rí ojú méjì mo fi ń wo ọ̀rọ̀ yẹn. Yes sir. Ojú méjì mo fi ń wo ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí máa nǹkan tó ti pè álẹ́ àtó ní pé wọ́n gbọ́dọ̀ máa àwọn ìdílé tí wọ́n ti ń jọba wọ́n gbọ́dọ̀ lọ máa train àwọn tó bá fẹ́ jọba èyí ò ní ìdí country ní anybody ẹni tó bá jẹ́ ìdílé ẹni tó bá bí sí ìdílé ọba àyànmọ́ ni látọ̀hún kò sẹ́ni tí wọ́n ń kọ́ láti hùwà bí ọba ẹ wo ọmọ kékeré kan tó jọba l'Ondo state náà. ó ti wá sílé Ifẹ̀ láti wá kọ́ ni. ó ti compose rẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ kékeré pátápátá. ó ti wá sílé Ifẹ̀. ní bọ́ọ̀ yẹn ó wá sílé Ifẹ̀ ẹni bó ṣe compose rẹ̀ bó ṣe kéré tó. but the boy was full of wisdom. youngest king in Yoruba land. Very youngest king in Yoruba land. ẹ wo bó ṣe kọ. ó ṣì wà ní school. sẹ́rí tẹ́ bá wo ìgbà tí wọ́n parí coronation ọba Ọ̀yọ́ yìí ẹ mọ̀ pé tó ló kọ́kọ́ forí lé. bẹ́ẹ̀ni. ọba Sokoto ló kọ́kọ́ forí lé. bẹ́ẹ̀ni. ẹ rí i pé tán ṣe ń ṣà ní pé kájí kúrúkú tán nú àwo. bẹ́ẹ̀ni náà tó ń gbọ́wọ́ ẹ̀. lọ́ba ẹ̀ sàn gbọ́wọ́ ẹ̀ sáwo. bẹ́ẹ̀ni. kò wá lákèésí kankan. bí ti wù kọ́ mọ́. tẹ́ bá rí tó bá jẹ́ pé ọba tó tiẹ̀ wà intelligent ni kò tiẹ̀ ní ẹ̀fà tiẹ̀ fúru Mọ̀rúfù yẹn gan torí ẹni tó bá gbọ́ bí Mọ̀rúfù ṣe ń sáàdì bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ rí i pé ẹni tí ò lọ́pọlọ kankan lórí ni bọ̀. kò ní ọpọlọ kankan lórí ẹni tí ò gbọ́n tí ò ní làákàyè rárá ni irú yẹn kẹ́lẹ́ mọ̀ kọ́ bá yẹn gan wà intelligent fúnra rẹ̀ irú yẹn ló wá mú sẹ́gbẹ̀ẹ́. gẹ́gẹ́ bí adviser. ẹ máa wo gbogbo àwọn event tó ti ṣẹlẹ̀ sẹ́yìn
gbogbo bá ṣe lu ọba Ọ̀yọ́ tún jí pa tán ṣe lu ọba Ọ̀yọ́ tún jí pa tó ṣe lọ sí Sultan Sokoto nísìnyí mistake upon mistake but at the end of the day nígbà mo ń gbọ́rọ̀ yín ní lálẹ́ pé ó ti fi ọba Yíbò jẹ ní south west. is the Indigo south west. ni mo wá conclude pé èmi ti ń gbọ́ àwọn prophet kan tí wọ́n sọ pé báyìí ní nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́ba yẹn and spirit mi dẹ̀ ti wà channels sọ́nà kìíní ẹ̀ pé it's most likely tó jẹ́ pé this king is heading towards the fulfilment of that prophecy ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò tiẹ̀ wá láàkéèsì kankan ẹ mọ̀ last time tí mo sọ̀rọ̀ náà mo sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni. ìyàwó ẹ̀ tó bá jóbìnrin gidi ni téèyàn bá ní ọkọ tí ọkọ ń ṣe ẹsẹ̀ gbé lóòrèkóòrè bẹ́ẹ̀ tó bá jẹ́ obìnrin gidi. ìyàwó máa pè ṣàkíyèsí. a pè ṣàkíyèsí because agbára burúkú wà lọ́wọ́ obìnrin lórí ọkọ. agbára wà ní ọwọ́ obìnrin kò sírú bọ́kùnrin yẹn ṣe ní agbára tó láyè àwọn ẹni tó lágbára Samson nínú Bible bó ṣe ní agbára tó obìnrin control ẹ̀. bẹ́ẹ̀ni. ẹjẹ́ tí mo ń sọ ń sìn. bẹ́ẹ̀ni. so obìnrin yẹn gangan ìyàwó ẹ̀ yẹn gangan ni ò dáa tàbí kó jẹ́ pé ọ̀rọ̀ yìí n tó ń ṣẹlẹ̀ sí ọba Ọ̀yọ́ yìí ó fẹ́ dàbí èdì kíní yẹn dàbí èdì lójú mi ni òbí kọ́kọ́ ń sojú bọ̀rọ̀ èdì bí ẹni pọ́n dìyàn gbogbo ẹsẹ̀ tó bá yẹn kàn gbé bí ẹni pé wọ́n ń dì ní ó lọ sí kóòtù ó gbé gọ́fìnà lọ sí kóòtù wọ́n ṣe inauguration rotation ó parí gọ́fìnà pè é ó dẹ̀ ń parọ́ òdìdí ọba dẹ̀ ń parọ́ pé òun ò pé ń. ẹ mọ̀ so many mistake upon mistake kò dẹ̀ pàkíyèsí ara ẹ̀ ìyàwó ẹ̀ yẹn tó wà náà àwọn tó fi baálẹ̀ kan jẹ ẹ rí pé gbogbo tó lè jẹ́ kí ìparun yẹn kó yá kíákíá gbogbo ẹsẹ̀ yẹn ni wọ́n ń gbé. tàbí tó lè máwọn èèyàn sọ̀rọ̀ gbogbo tó lè máwọn èèyàn sọ̀rọ̀. gbogbo tó lè bí àwọn èèyàn nínú tó lè máwọn èèyàn sọ̀rọ̀ tá a ṣe ń sọ pé Yorùbá ń wà very careful àwọn mistake tí Yorùbá ti ṣe sẹ́yìn lórí example àwọn mistake táwọn Yorùbá ti ṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú gbogbo tá a ti rí ọba àtúnṣe tó wá tún pa bí ẹni pé àtúnṣe tó wá tún lọ tó gbé old idea tó fẹ́ kó bá wa níjọ́ yẹn. ẹ tó lọ gbé wá. olú tó wá lọ padà gbé dáadé again. ẹ rí sọ bí ẹni pé bí Yorùbá Ọ̀yọ́ as a town anybody tó bá jáde láti ìlú yẹn mi ò rò pé Yorùbá gidi ni wọ́n Fúlàní yẹn fẹ́ẹ̀ ni wọ́n lóòótọ́. God bless you baba. ẹ rí pé bí northern state ṣe ń fún Nàìjíríà ní problem tó ń drag wa back bẹ́ẹ̀ ni wọ́n fún Yorùbá náà ní problem. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ ló ń fà wá sẹ́yìn Ọlọ́run God bless you sir mi ní wáyé sí sir Ọ̀yọ́ náà ló ń fà wá sẹ́yìn láti ilẹ̀ náà Ọ̀yọ́ ló ń drag wa sẹ́yìn gbogbo nta bá fẹ́ sí ta lè fẹnu kò lé lórí àwọn ló ń drag wa sẹ́yìn. now oríṣiríṣi tactics la ní àwọn ẹ̀yà Ìgbò ń lò a sọ eléyìí láti fi bà àwọn bẹ̀yà kankan jẹ́ o eléyìí tó dánú àwọn ẹ̀yà Ìgbò pọ̀ gan gidi o but motive wọn purpose wọn tí wọ́n fẹ́ dominate wa ò ní wípé a ní seaport tó jẹ́ international seaport a ní airport tó jẹ́ international airport a ní main border tó so West African countries papọ̀. So now, and when we talk of trade, when we are talking of business, and when we are talking of importing, importation as a whole, ọmọ Igbo import jù wá lọ. 100% reality, kò sí yàn jíjà ń bẹ̀. Wọ́n ń kẹ́rù wọlé jù wá lọ. Be it electronics, be it medicine, be it tire, vehicles and so on and so forth. ọmọ Igbo ń kẹ́rù wọlé jù wá lọ. So they always imagine pé ká ní ọ̀dọ̀ àwọn ní seaport yìí lọ wà ká lọ́dọ̀ àwọn ní airport yìí lọ wà ká lọ́dọ̀ àwọn ní border yìí lọ wà bó ló ṣe máa jẹ́ ná. ní olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.